Ẹ̀yin èèyàn mi, èwo lẹ ṣe? Happy Sunday to you. Ẹ kú ọjọ́ èní, ọjọ́ ìsinmi. Ìsinmi ayọ̀ ni gbogbo wa máa ṣe o. Èní ni 23rd of March, ọjọ́ ìsinmi. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí lénìí. Happy birthday to you. Long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Gbogbo ẹ̀yin Mùsùlùmí tẹ ní àníyàn. Mo kí yín, ó máa jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run ọba. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká mọ̀ wípé gbogbo nǹkan tá a bá ń ṣe láyé yìí, ká máa ṣe rere. Ẹ jẹ́ ká mọ̀ wípé rere ló pé ìkà ò pé, ìkà ò sunwọ̀n. Gbogbo nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ nínú ìlú wa yìí, ẹ jẹ́ ká máa fi àdúrà, ká máa fi ran àwọn olórí wa lọ́wọ́. Nítorí pé èèyàn ni wọ́n mọ̀ kì í ṣe Ọlọ́run ọba. Mẹ́sẹ̀jì mi fún gbogbo etí tó ń gbọ́ mi ní orílẹ̀-èdè àgbáyé nìyẹn. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ ò ní pé Queen Naomi àti bàbá wèrè ńlá wọ́n jet lọ sí Abuja. Ẹ mọ̀ pé mo ní gbogbo nǹkan tí n bá ti gbọ́ báyìí, mo máa mú wá sí etí ìgbọ́ yín. Mo dẹ̀ ti pinnu wípé ẹ lè rí àwòrán àwọn sisi gbogbo yìí ní orí péèjì mi mọ́. Nítorí pé ẹni tí mò ń face òun ní Kábíyèsí àti Queen Naomi. A lè máa sọ̀rọ̀ bá wọn o, ṣùgbọ́n ẹ lè rí kí n gbé àwòrán wọn, kí n gbé sí orí péèjì mi. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní wọ́n lọ sí Abuja. Ìpè ìgbà tí Kábíyèsí gbọ́ pé wọ́n ti free Queen Naomi, wọ́n ti dismiss gbogbo àwọn ẹjọ́ tó wà níwájú wọn, àwọn àti Alhaji Oriyomi. Wọ́n ní ìgbà yẹn ni bàbá wèrè ńlá organize dinner. Mo mú gist yẹn wá ní àná tí wọ́n celebrate wọn in a big way nínú ààfin wọn. Lẹ́yìn yẹn ni wọ́n jet out lọ sí Abuja tí wọ́n lọ ṣe fàájì. In fact gan, bí mo ṣe gbọ́, wọ́n ní meeting kan ni wọ́n wà pẹ̀lú Aunty Waye. Wọ́n ní láti abandon Aunty Waye sí Ọ̀yọ́ resort ni láti lọ celebrate Queen Naomi. Ṣé ẹ rí nǹkan kan ni mo fẹ́ kí ẹ̀yin ènìyàn lé mọ̀. Ẹlòmíì á ní kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ ńpa Kábíyèsí? Ẹ má sọ̀rọ̀ ńpa Kábíyèsí mọ́. A lè ṣe ká má sọ̀rọ̀ ńpa Kábíyèsí. Celebrity ni Kábíyèsí. Monarch King. Kò sí ká má sọ̀rọ̀ ńpa wọn, ọ̀rọ̀ wọn máa jáde ní lójoojúmọ́. So a lè máa reduce ọ̀rọ̀ wọn, ṣùgbọ́n a lè ṣe ká má sọ̀rọ̀ ńpa bàbá wèrè ńlá. Is a Monarch King. Bá sọ̀rọ̀ ńpa wọn, ẹlòmíì á sọ̀rọ̀ ńpa wọn. So ìgbà tí wọ́n dẹ̀ dé Abuja yìí, wọ́n ní inú bàbá wèrè ńlá dùn. Ẹ mọ̀ pé nínú ààfin yẹn, Kábíyèsí ò kí ń sùn. Wọn ò kí ń rest rárá. Nítorí wàhálà yẹn ó ti pọ̀ jù fún wọn. Gbogbo wàhálà àǹtí wa gbogbo yìí kì í ṣe kékeré. So tí Kábíyèsí bá dẹ̀ ti wà pẹ̀lú Queen Naomi báyìí, wọ́n máa ń rest ni. Ṣé ló máa dàbí ẹni pé gbogbo àjàgà yẹn wọ́n gbé kúrò lọ́rùn bàbá wèrè ńlá, wọ́n máa sinmi. Ẹ dẹ̀ mọ̀ pé ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́, òun lèèyàn ń jarunpá lù. Bí ọ̀rọ̀ Kábíyèsí nìyẹn. Inú Kábíyèsí máa ń dùn ni. Tó bá ti fẹ́ wá pẹ̀lú Mummy Tadenikawo, inú wọn máa ń dùn ni. Nítorí ìfẹ́ òtítọ́ tí àwọn méjèèjì tí wọ́n jọ ní sí ara wọn. Kì í ṣe nǹkan kékeré ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàárín bàbá wèrè ńlá àti Queen Naomi. Inú bàbá wèrè ńlá ò dùn bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Nítorí pé ìgbà míì èèyàn máa ṣe nǹkan láyé tó yẹ pé èèyàn máa regret ẹ̀ pé, kí ló dé tí mo ṣe nǹkan tí mo ṣe yìí? Tó yẹ pé mo dẹ̀ wá miss ìyàwó àtọmọ mi. Ẹ mọ̀ pé every time ni bàbá wa wèrè ńlá máa ń sọ pé àwọn miss Tadenikawo àti Queen Naomi. Pé ìgbà tí wọ́n wà nínú ààfin yẹn, pé ó jẹ́ ìgbà tó yẹ pé ó yàtọ̀ nínú ayé àwọn. So ìtorí ẹ̀ ni bàbá wèrè ńlá ni wọ́n fi mú Queen Naomi tí wọ́n fi jọ lọ sí Abuja yìí láti lọ jókòó, láti lọ sọ̀rọ̀ nípa ìtẹ̀síwájú ààfin wọn, nípa nǹkan tó lè ṣe sí gbogbo nǹkan tó ń rú ojú yìí
nínú ààfin wọn. Ẹ dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tá à ń gbọ́ òun náà ni kí Queen Naomi padà wá, kí Queen Naomi padà wá. Gbogbo àwọn afọbajẹ, àwọn elder, Oduduwa Council, àwọn èèyàn jàǹkànjàǹkàn, àwọn ọ̀rẹ́ kábíyèsí, gbogbo wọn náà ń pariwo kí Queen Naomi padà wá all the time. Inú bàbá wẹrẹ ńlá náà, inú wọn máa dùn tó bá rí bẹ́ẹ̀. Ẹ dẹ̀ mọ̀ pé bí a ṣe máa ń sọ fún yín, kò sí èèyàn kankan tó jẹ́ pé ó lè dúró ní position Queen Naomi, nítorí pé in fact gan a tún gbọ́ pé wọ́n ti restore gbogbo àwọn ojúṣe Queen Naomi ní inú ààfin àti international trip. Ẹ mọ̀ pé wọ́n ní NGO tó jẹ́ pé wọ́n máa ń travel lọ sí Brazil, lọ sí Canada láti lọ ṣe NGO wọn. Ìgbà kan la gbọ́ wípé àwọn Brazil gan wọ́n invite wọn pé kí wọ́n wá, wípé àwọn fẹ́ kí wọ́n wá lead the conference tí wọ́n fẹ́ ṣe. So gbogbo àwọn ojúṣe yìí wọ́n ní wọ́n ti restore ẹ̀ padà fún Queen Naomi. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àtìgbà tí ọ̀rọ̀ Stanbic yẹn ti ṣẹlẹ̀, Queen Naomi ò jáde, wọn ò lọ anywhere torí number one, wọ́n gba passport wọn, number two, níbo náà fẹ́ lọ tí àwọn èèyàn ò ní mọ̀. Wọn ò dẹ̀ fẹ́ irú nǹkan báyẹn kó ṣẹlẹ̀ nítorí pé àwọn èèyàn á máa wò pé pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí, wọ́n ń ṣe báyìí, wọ́n ń ṣe báyìí. So wọn ò jáde, inú ilé náà ń wà. So right now tí gbogbo ọ̀rọ̀ yìí tó ti di àfìsẹ́yìn tẹ́gùn fiṣọ̀, anywhere ni wọ́n lè lọ, anywhere ni wọ́n lè wà. So a gbọ́ wípé àwọn àti bàbá wa wọ́n wà ní Abuja. In fact gan wọ́n ní wọ́n attend meeting kan pẹ̀lú bàbá wẹrẹ ńlá gan l'Abuja, tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ bàbá wẹrẹ ńlá gbogbo wọn náà wà ńbẹ̀. So wọ́n ní inú gbogbo wọn dẹ̀ dùn láti rí Queen Naomi, pé wọ́n dẹ̀ ṣàdúrà fún Queen Naomi pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí, Ọlọ́run ò tún ní jẹ́ ká rírú ẹ̀ mọ́ ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi, bí bàbá wa àti Queen Naomi bó ṣe ń enjoy life wọn ní Abuja nìyẹn, tí wọ́n ráyè sọ̀rọ̀, tán ṣeré, tí wọ́n rẹ́rìn-ín, tí wọ́n jẹun. Nǹkan tá a gbọ́ nìyẹn o, ẹ̀yin èèyàn ilé, a ní ká mú wá sí etí ìgbọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi, bí mo ṣe máa ń sọ, allegedly ni àwọn nǹkan tá a gbọ́ yìí o. Mi ò bá wọn lọ sí Abuja, àwọn nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo wa. Happy Sunday to you all. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin tí a ti mú fún prize giveaway, mo ti send orúkọ yín, àwọn tí mo rí account number, mo ti pè. Tẹ́ bá lọ wo orí gist tí mo ṣe last ti Queen Naomi pé wọ́n lọ ṣe dinner, ẹ máa rí lórí ẹ̀. Mo pe orúkọ yín lẹ́yọ kọ̀ọ̀kan lórí gist yẹn. Ẹ̀yin 12 péré ni mo rí account number yín. Ṣùgbọ́n léèní màá tún check. Tó bá di ọ̀la tí màá máa ṣe gist mi, màá tún pe gbogbo àwọn orúkọ tí mo bá rí ní agbára Ọlọ́run. Ọlọ́run á dùn gbogbo wa nínú. Ẹ̀yin ènìyàn mi, ìmọ̀ràn ni pé ẹ jẹ́ ká máa fi àdúrà ran Queen Naomi àti bàbá wẹrẹ ńlá lọ́wọ́. Ẹ dẹ̀ má gbàgbé, ẹ jẹ́ ká máa fi àdúrà ran àwọn olórí wa lọ́wọ́, ó ṣe pàtàkì. So that Ọlọ́run á fi ìfẹ́ mẹ̀kúnnù sí wọn lọ́kàn, wọn á lè ṣe dáadáa fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọkùnrin fún gbogbo akitiyan yín lórí channel yìí. Tí kò bá sí ẹ̀yin, kò lè sí Mashola Gist TV. Mo dúpẹ́, mo tún ọpẹ́ dá. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Bí ẹ ṣe ń subscribe, tẹ́ ń comment, tẹ́ ń like, tẹ́ ń share gbogbo àwọn gist wa, Ọlọ́run á bá mi gbé ọwọ́ yín sókè. Ẹni tọrọ jẹ, ẹni tọrọ ọmọ, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Ẹni fi ọwọ́ gbé ọmọ sí o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.